ẹgbẹ́ ọlọ́run kan bi mí léèrè, ó ní àfà ṣé náfìlà kan wà tí èèyàn lè yàn tí ó lè jẹ́ kí ọ̀nà ó ṣí, pàápàá jùlọ ẹni tí ọ̀nà bá dí mọ́. Mo wá fún lésì, mo ní bẹ́ẹ̀ ni. Náfìlà tí èèyàn lè yàn tí ẹni ọ̀nà bá dí mọ́, rákà méjì ni. Mo ti sọ láìmọye ìgbà lórí pílátfọ́ọ̀mù mi bí, bọ̀ máa tuntun sọ. Ṣé ẹ rákòókò ìgbà tí èèyàn lè yàn ó dá púpọ̀, tó dáa jù òun ni ìdájí tàbí lálẹ́kẹ́ tó sùn. Kì í wá ṣe ẹ̀kan, kì í ṣe ẹ̀mejì, kì í ṣe ẹ̀kẹta, àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí yàn wá ti mọ rí yàtọ̀ pé ọ̀nà ti là. Báwo la ṣe yàn? Gbìyànjú láti mọ alam tara kayfa àti alam nashra. Ẹ ka Fátíhà kan lórí ìnàró tẹ́ bá ti ṣàlùwàlá tán. So ẹ ṣe alam tara kayfa, ẹ ṣe mọ́kànlá, ẹ ṣe la hawla wala quwwata illa billah, bẹ̀lẹ́ dúró, ẹ ṣe 33, la hawla 33. So rákà ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe alam nashra, alam tara kayfa lákọ́kọ́, alam nashra lẹ́ẹ̀kejì. So alam nashra ẹ ṣe mọ́kànlá lẹ́yìn Fátíhà, ẹ tún ṣe la hawla wala quwwata illa billah. So ẹ tún máa ṣe 33 lẹ́yìn ẹ̀. Ní foríkanlẹ̀ parí yẹn ẹ wá tọrọ, ẹ sọ fọ́lọ́run tó bá jẹ́ agbára kan tàbí ìdíwọ́ kan tàbí inú ìlú tẹ́ wà tàbí ìfarakó àbí àfọwọ́fà ló ń fa ìdíwọ́, kọ́lọ́n palẹ̀ ẹ̀mọ́. Pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ á mọ́ báyìí, wàá mọ́ dúpẹ́ fọ́lọ́run torí pé n tó lérò ní dáadáa ni wàá mọ́ rí gbà. Ẹ wá lè yan náfìlà yìí fún ọjọ́ 7 tàbí 14 days. Ṣẹ́rẹ́ ni tí ọ̀nà òdì mọ́ gan mọ́ gbìyànjú láti máa yàn. Bá a bá ga tán ta jẹ́ èèyàn tán, eré mọ́ pa mí lókù, eré mọ́ rèmi pa lókù. Ọlọ́run ò sí ń di aburú, ọmọ èdè èèyàn ní í ṣe kà, ọmọ èdè èèyàn ló ń ṣe kà, kò sí tó wọ́n fa burú ẹ̀ ṣe. Àwọn tiẹ̀ náà ló máa ń dánwò, àwọn ẹni tiẹ̀. Àmọ́ dídánwò yẹn náà ó tún gbé wọn, ó fi máa ń fún èèyàn ní ipò ní ìwà ń tiẹ̀. So ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká sàlátù pọ̀. Gbogbo ìgbà ni mo máa ń sọ, gbogbo wa láti ní bus stop tá ti máa dúró. Tá a bá dẹ̀ dé bus stop yẹn, a máa sọ̀kalẹ̀ sórí ìbáàdà wà gbalada. Ìbáàdà in tó dá ní ó ti bẹ̀ jáde. Ìbáàdà ìmọ̀ lé ní ẹkùn ni. Ìbáàdà ìmọ̀ mú ní bẹ̀rù Ọlọ́run. Ìbáàdà àgá ìdí ẹ kò ní jẹ́ òjẹjẹkújẹ, kò ní jẹ́ òwòkúwò, kò ní jẹ́ òmùmúkùmù, kò ní jẹ́ òṣìṣẹ́kúṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ má gbàgbé tẹ́ bá ṣe náfìlà yẹn tán, ẹ gbìyànjú tẹ́ bá ní lágbára ẹ ṣe sàárà ẹ, tó bá wù ẹ pàdé ẹ, tó bá wù yín ẹ fi nǹkan mí tọrọ. Assalamu alaikum, àánú Ọlọ́run wà pẹ̀lú wa.